máa san tax, company máa san tax, everybody máa san tax. Gbogbo ohun tí à ń request à ń béèrè fún leléyìí o. Tẹ́ ń sọ fún wa pé kò lè ṣeé ṣe. Gbogbo wa la mọ̀ pé ó lè ṣeé ṣe. Ó dẹ̀ máa ṣeé ṣe lágbára Ọlọ́run. So omi leléyìí nísìnyí. So kọ́lọ́n jẹ́ kí gbogbo ọmọ Yorùbá tètè dìde ká lè bèrè fẹ́tọ̀ wa. So ká lè ráṣeyọrí ṣe ní kíákíá. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i. Sáàrin igbó kọ́ máa jíyàn gbé kọ́ máa gba ransom kó olóṣèlú máa sọ fún pàwọn bọ̀ wá fix ẹ̀ láti over how many years nísìn. Structure, connectivity, that is the kind of lifestyle tó yẹ káwa náà máa gbé. But torí ìjẹkújẹ àwọn olóṣèlú, owó tó yẹ kó fi túlù ṣe wà kó lọ sí abroad. Wọ́n máa parọ́ fáwọn Yorùbá pé Ọlọ́run bọ̀ wá ṣe no. Èèyàn ló máa develop ìlú ẹ̀, but torí pàwọ̀ kì í ṣe elédè kan náà. So olúkálùkù kọ̀ wá ń kárí ká ṣọ́ọ̀bù mi. Jẹ́ tiẹ̀ kí mi jẹ́ tèmi lolúkálùkù ń ṣe. And that has been going on for many years. So Britain mọ̀ lọ ṣe kó wa sáàárín àwọn ìka jẹgúrújẹrá.